Àṣàbí Tòkunbọ̀ ọdún ẹ lóde o ìyá ewé ẹ sábọ̀dù ní gbogbo lẹ́kílẹ̀ ewé ó mọ jẹ́ o ẹ sábọ̀dù tó gbà yìí káàkiri gbogbo àgbàlá iye Àṣàbí o màmá Tinúkẹ́ tí nà ṣe bó náà ni mo ń pè ń màmá lálẹ́ kan ọdún rógbó àgbò ọdọọdún làwọn ráhùn sáọdún kò nírè kọjá ká mọ́ sí rọ́mọ òbí lórí àtẹ màmá Láwálé mọ̀ fi ìwé lọ́wọ́ orin mi màmá Anna mọ̀ gbọ́ná ọmọ Ìbàdàn nílé Olúyọ̀lé ọmọ jẹ̀rọ sùn ọmọ arọ́dún owó ọmọ àgbọ̀ sásámọ́sá ọmọ àgbọ̀ yàyà mọ̀ sí ìyá Esther Àṣàbí mọ̀ fi ìwé lọ́wọ́ orin mi gbéra lè òdìdè onílòwò níjẹ́ ní abẹ́ lọ́wọ́ ẹ sábọ̀dù yọ wọ́n ṣe bóṣù ló yọ Aláṣàbí yọ wọ́n ṣe bóṣù ló yọ àṣẹ̀ṣẹ̀ dé oṣù àbàrà bíntín Aláṣàbí yọ wọ́n ṣe bóṣù ló yọ. akíkanjú obìnrin ló ń ké sí un. ẹ sábọ̀dù yọ wọ́n ṣe bóṣù ló yọ Aláṣàbí yọ wọ́n ṣe bóṣù ló yọ àṣẹ̀ṣẹ̀ dé oṣù àbàrà bíntín Àṣàbí yọ wọ́n ṣe bóṣù ló yọ. ìmísí eléwì mo gbé kíní ọ̀hún dé ẹ̀yà àwòrán eré òní eré ẹ sábọ̀dù náà ní akíkanjú obìnrin tí mo hàn sí sí àkíní Àṣàbí ó wọ́n kíkórì rẹ̀ owó ìyá ewé agbọ́mọlá ewé ó mọ jẹ́ o. Ọláṣadé Ọlátúnjí tí ó ẹ̀ ló pẹ̀sà àti ẹ̀ ló skincare worldwide ló pé mi wá bí wọ́n pé ẹ̀ kú àdúró tí àwọn agbọ́mọlá ó ẹ̀ sábọ̀ wọ́n pé nínú rẹ̀ oníwà ààrẹ nìyí máa mi Fọláṣadé Ọlátúnjí sí o ẹ̀ ló pẹ̀sà àti ẹ̀ ló skincare wọ́n pé ń bá yín délé àwọn bàbá Ìbàdàn ó ní wọ́n bí ẹ̀ sí o Ìbàdàn ó ní wọ́n bí ẹ̀ sí o bàbá ti rẹ̀ pẹ̀lú wọn lónìí ilẹ̀ Ìbàdàn ó ìyá ewé Ìbàdàn ó ní wọ́n bí ẹ̀ sí. Ìbàdàn nílé Olúyọ̀lé ọmọ àgbọ̀ sásá mọ́ sẹ́sẹ́ túnde o ilẹ̀ ọmọ àgbọ̀ yàyà mọ́ sí ìyá onítàná tí kálukú lójó ìyá rẹ̀ lójú nílé bàbá tó bí ọlọ́mọ ẹlẹ́yẹ lẹ́lómi títẹrú tọmọ láyé pò ń mú o Àṣàbí o àṣejì rẹ̀ lómi àbùmùbùwẹ̀ nínú ilé àwọn bàbá rẹ̀ tó bí ọlọ́mọ ọmọdé gbọ́dọ̀ ké o ẹ̀sán gbé ológbòjò ló lẹ́yìn òjò làárọ̀ mi wẹ̀ nílé àrólú o òní mi òjò ọmọdé gbọ́dọ̀ ké ọ̀la mi òjò ọmọdé gbọ́dọ̀ ké dọ́gbọ́dọ̀ ké nìyẹn ọmọ oníke rè ẹ̀sán gbé mo rẹ̀yìn ọ̀run mo yá súnké sí egúnṣe mẹ́fà ló gbìn kí ni ṣe tóbìnrin ó máa wo nílé yín pa ká ló ṣe mẹ́fà nígbàlẹ̀ kí ni ṣe tóbìnrin ó máa wo ẹkùn ṣe mẹ́fà mo lo ogbẹ́ wá ṣe gbogbo bó ti lu ká mi lára bí àjèrè ẹ̀ǹkùlé òpin nígbàlẹ̀ ó ti gbọ́rọ̀ ṣe ó ti gbalẹ̀ ṣe eégún tó bá ti gbọ́rọ̀ ṣe àsọ̀rí àmọ́ jẹ́ kí aṣọ lápọ̀npọ̀n èyí tó bá ti gbalẹ̀ ṣe àjẹ́ kìkì aṣọ ẹ̀sà ògbìn wọn ẹ fọkọ́ kanlẹ̀ nígbàlẹ̀ bẹ́ẹ̀yàn bá fọkọ́ kanlẹ̀ nígbàlẹ̀ nílé yín Àṣàbí o wọn ló sá bàbá rẹ̀ lọ́kọ́ wọn lẹ́mi ò ní fọkọ́ kan bàbá mi ẹ̀sà tó lò pé mo rẹ́yìn ọrùn mo yá súnkẹ́ sí o Ìbàdàn ìlú Òjò ìlú Àjàyí ìlú Ìbíkúnlé ìlú Ògúnmọ́lá olódò gbókẹ́ ríkẹ́
Tòkunbọ̀ Abọ́dẹ̀rìn ìyá ewé. ewé ọmọ jẹ́ ọmọ o. òkè Ìbàdàn ọmọ òkè Ìbàdàn ọmọ òkè Ìbàdàn ọmọ òkè Ìbàdàn ẹ sábọ̀dù wọlé mi dè mí o ọmọ òkè Ìbàdàn mo gbọ́ ọmọ òkè Ìbàdàn ọmọ òkè Ìbàdàn ọmọ òkè Ìbàdàn o ọmọ òkè Ìbàdàn Àṣàbí wọlé mi dè mí o ọmọ òkè Ìbàdàn Esther Àṣàbí Tòkunbọ̀ Abọ́dẹ̀rìn o Esabod aláṣẹ àtolùdarí Esabod spiritual center náà ni mo